ẹjọ́ mọ́ olóyè ojóyè o ẹ̀jẹ̀ níyẹ lóye ojóyè gbogbo ènìyàn ẹ bá wa ṣe kẹ́níyẹ lóye ojóyè Ògbómọ̀ṣọ́ adúpẹ́ lọ́wọ́ ọba Elédùmarè ọba oníbùwọ rẹ̀ tó dá gbogbo wa ọmọ ọba Akin Ọládélé David ààrẹ gbẹ́ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́kùnrin lóbìnrin ní àríwá Amẹ́ríkà bàbá Táyélolú bàbá Kẹ́hìndé bàbá ọmọ méjì bàbá ọmọ lẹ́dùn ọkọ̀ òdòwú bàbá Ìdòwú Àrídòwú dàbúrà gẹ́gẹ́ bí aṣọ oníjù nísàlẹ̀ bọ́láńtà mọ́sífà ń bẹ nílé àwọn bàbá rẹ̀ ọkọ̀ ayaba Adénìkẹ́ Ìdòwú ọmọ ajé gbé ọmọ adégbìtẹ́ ilé ẹlẹ́ga kata Ògbómọ̀ṣọ́ ọmọ ṣẹ́ra Táíwò ilé alákàsù Ògbómọ̀ṣọ́ níbẹ̀ nílé àwọn ìyá rẹ̀ ni wọ́n ní a máa kí sọ̀hún tuntun tọba Ògbómọ̀ṣọ́ kú oríire tọ̀pá àṣẹ tuntun tí wọ́n gbà ní ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 2023 ìdáwáyé Ọláoyè tí jẹ́ òrùmọ̀ gẹ́gẹ́ àpáta abara lómúlómú ọmọ kélébé àrẹ àgbàlóye bíi ti ọ̀gẹ̀dẹ̀ Ọláoyè èmi náà fẹ́ báwọn ní kí n lówó ń gbéyàwó ń tún jòyè èmi náà fẹ́ báwọn ní.